Ní orúkọ Jésù Kristi Olúwa wa tó ṣe iyebíye jùlọ, ó ní mo kí gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tí ẹ ń gbọ́ mi ní àkókò yìí pé a kú àṣekù ọdún àjíǹde. Mo gbàdúrà pé bí Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tọdún tó ń bọ̀, àjọ máa ṣe ni gẹ́gẹ́ bí àlàyé ọkàn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Èyí ni wàásù tí Dáósìsì ti Ilẹ̀ Ifẹ̀ ṣe ètò rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè, ìwọ tí o fún wa ní Jésù Kristi, ọmọ rẹ ọ̀wọ́n láti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ìgbàlá wa. Ràn wá lọ́wọ́ kí a lè fi tọkàntọkàn wa fẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ, nítorí Jésù Kristi náà Olúwa wa. Àmín. Kókó ìwàásù tí a fẹ́ gbéyẹ̀wò ní àkókò yìí, ó ní mo pè ní ǹjẹ́ o fẹ́ mi? Ǹjẹ́ o fẹ́ mi? Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a máa kà òní mo mú nínú ìwé Jòhánù orí 21 ẹsẹ̀ 15, 16 àti 17. Ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹun òwúrọ̀ tán, Jésù wí fún Símónì Pétérù pé, Símónì ọmọ Jónà, ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? Ó sì wí fún pé, bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó sì wí fún pé, máa bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi. Ẹsẹ̀ 16 ní ó tún wí fún nígbà kejì pé, Símónì ọmọ Jónà, ìwọ fẹ́ mi bí? Ó wí fún pé, bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó wí fún pé, máa bọ́ àwọn àgùntàn mi. Nígbà kẹta, ó wí fún nígbà kẹta pé, Símónì ọmọ Jónà, ìwọ fẹ́ràn mi bí? Inú Pétérù bàjẹ́ nítorí ó wí fún nígbà kẹta pé ìwọ fẹ́ràn mi bí? Ó sì wí fún pé, Olúwa, ìwọ mọ ohun gbogbo, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Jésù wí fún pé, máa bọ́ àwọn àgùntàn mi. Nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta yìí, Jésù Kristi béèrè ìbéèrè yìí lọ́wọ́ Pétérù. Ìdí tí Jésù fi béèrè ìbéèrè yìí lọ́wọ́ Pétérù ni wípé Jésù fẹ́ kí a mọ̀ bí iṣẹ́ tí Jésù Kristi pè wá sí ṣe pàtàkì tó, àti wípé Jésù Kristi fẹ́ kí Pétérù mọ̀ wípé ó ní láti mú ohun gbogbo tàbí ohunkóhun tó bá lè dí lọ́wọ́ kúrò láti ṣe iṣẹ́ ìránṣẹ́ náà tàgbélé lọ́wọ́ yẹn ni máa bọ́ àwọn àgùntàn mi. Ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 21 nínú ìwé Jòhánù orí 21 yẹn, ó ní Pétérù sì yí padà, ó rí ọmọ ẹ̀yìn nì, ẹni tí Jésù fẹ́ràn, ó ń bọ̀ lẹ́yìn ẹni tí ó sì rọgún sí àyà rẹ̀ nígbà tí ó ń jẹ alẹ́, tí ó sì wí fún pé, Olúwa, ta ni ẹni tí yóò fi ọ́ hàn? Nígbà tí Pétérù rí, ó wí fún Jésù pé, Olúwa, eléyìí ńkọ́? Olúwa, eléyìí ńkọ́? Ẹsẹ̀ yẹn jẹ́ kó di mọ̀ wípé Jésù Kristi kò fẹ́ kí Pétérù kó wo ago aláago ṣiṣẹ́ láti ṣe iṣẹ́ ìránṣẹ́ tí a ti pè sí. Ará nínú Olúwa, àkíyèsí pàtàkì ni eléyìí jẹ́ fún gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi, nítorí pé oríṣiríṣi ohun ayé ni Sátánì lè lò láti dí wa lọ́wọ́ láti jẹ́ ọmọ ẹ̀yìn Kristi. Bí a bá wá fẹ́ jẹ́ ọmọ ẹ̀yìn Jésù ní tòótọ́, tá a fẹ́ jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀ ní tòótọ́, a láti rí wípé àwọn nǹkan bí ilé, bí ọmọ, ìyàwó, iṣẹ́, oúnjẹ òòjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò dín ìfẹ́ wa sí Kristi Jésù kù rárá. Ó ní láti máa gbóná sí ni. Ẹni Jésù fi ń sọ fún wa nínú Tímótì kejì orí 2
ẹsẹ̀ ìkẹrin, ẹ jẹ́ ká gbọ́ bí ó ti wí. Ní ẹsẹ̀ ìkẹrin ní kò sí ẹni tí ń jagun tí ń fi ohun ayé yìí dí ara rẹ̀ lọ́wọ́ kí ó lè mú inú ẹni tí ó yàn án lọ́mọ ogun dùn. Nígbà tá a bá fi ọkàn sí gbogbo àwọn nǹkan yìí tí ìfẹ́ wa tẹ̀ sí wọn, ohun tó ń sọ fún wa ni pé kò sí ẹnikẹ́ni nínú wa tó lè mú inú ẹni tó pè wá tó lè mú dùn. Nítorí náà la fi gbọ́dọ̀ rí wípé kò sí ohunkóhun tó dín ìfẹ́ Kristi, ìfẹ́ ta ní sí Kristi kù nínú ìrìn àjò ìgbàgbọ́ wa. Ẹ̀yin ará mi ọ̀wọ́n nínú Olúwa, ní ìgbà mìíràn àwọn tí ń sohun akin, àwọn tó máa ń sohun akin jùlọ tó yẹ pé wọ́n ní ìgboyà, ní tètè máa ń bọ́hùn nígbà tí ìṣòro bá dé bá wọn. Nígbà tí ìṣòro bá dé, àwọn ló tètè máa ń bọ́hùn. Ó jẹ́ ẹ̀rí àìlẹ́nu pé Pétérù tó jẹ́ akíkanjú jùlọ láàrin àwọn ọmọ ẹ̀yìn Jésù ló tètè bọ́hùn lẹ́yìn àjíǹde Jésù tó sì pinnu láti padà sí ibi iṣẹ́ rẹ̀ àtijọ́. Ṣùgbọ́n Olúwa wa Jésù Kristi mọ ìwúlò rẹ̀ fún ọjọ́ iwájú, ó sì pè padà. Nítorí náà ni Jésù ṣe ń béèrè lemọ́lemọ́ lọ́wọ́ Pétérù nípa bóyá ó fẹ́ràn òun Jésù Kristi ju ọ̀pọ̀lọpọ̀ ẹja tó ń pa lọ. Ẹja ní ti Pétérù tí wá lè jẹ́ nǹkan mìíràn tó jẹ́ pé à ń ṣe, tí a ti pè wá sẹ́nu iṣẹ́ ìránṣẹ́ láti lọ jẹ́rìí Jésù Kristi. Ó lè má jẹ́ ẹja, ó lè jẹ́ ẹja tiwa tó túmọ̀ sí ọ̀nà àwọn nǹkan ayé èyí tá a lè máa lépa. Pétérù ṣe ìlérí fún Jésù pé láé wọn ò tún ní padà sí ẹja pípa mọ́, kò sì padà sínú iṣẹ́ apẹja mọ́. Pétérù sì di ẹni tí ń fi àwọn ìhìnrere kó ènìyàn wá sọ́dọ̀ Jésù Kristi. Ìwọ ènìyàn Ọlọ́run tó ń gbọ́ mi ní àkókò yìí, irú ìpinnu wo ni ìwọ náà ní, tàbí ni ìwọ náà fẹ́ ṣe fún Jésù Kristi lónìí? Irú ìpinnu wo ni? Ó jìyà nítorí rẹ, àná lóríṣiríṣi ẹgbá, ó kú nítorí mi àti ẹ, agbé sínú ibojì nítorí tèmi àti rẹ, ó sun òru mẹ́ta nínú rẹ̀, ó jíǹde nítorí tèmi àti rẹ. Ìpinnu wo ni ìwọ náà fẹ́ ṣe lónìí fún Jésù? Ṣé láti lọ máa fi àwọn ìhìnrere wọ́ àwọn èèyàn wá sọ́dọ̀ Jésù ni, àbò ó fẹ́ padà nítorí àwọn nǹkan tó rọ̀ mọ́? Nítorí náà mo fi síwájú rẹ lónìí láti ronú àti pé báwo ni ìfẹ́ rẹ ṣe rí, báwo ni ìfẹ́ rẹ ṣe rí sí Jésù Kristi. Ṣé ìfẹ́ rẹ ò ti dínkù báyìí sí Jésù Kristi pẹ̀lú gbogbo ìwà àti ìṣe rẹ tí àwọn èèyàn ń rí tó ń farahàn lójoojúmọ́? Lóòótọ́ ló ń lọ ṣọ́ọ̀ṣì, lóòótọ́ ni ó ń lọ ṣọ́ọ̀ṣì, ṣé kìí ṣe ìyanu ló wá lọ sí ṣọ́ọ̀ṣì? Ṣé ìfẹ́ Kristi nínú ayé rẹ òun ló le tó bẹ́ẹ̀ yẹn tó fi wá Jésù? Àbí ìyanu? Àbí torí pásítọ̀ ló fi ń lọ? Torí ọ̀pọ̀lọpọ̀ ló wà, wọ́n á ní ìfẹ́ sí pásítọ̀ nígbà tí wọ́n bá gbé dé, ṣùgbọ́n wọ́n máa wá ṣọ́ọ̀ṣì ní àkókò tó wà. Tí wọ́n bá ti gbé lọ báyìí, àwọn á jókòó sílé, wọ́n á ní ẹni yẹn làwọn wà ṣọ́ọ̀ṣì láì ṣe Jésù Kristi. Nítorí náà àkókò ní fún wa, ẹnì kọ̀ọ̀kan wa, láti ronú sí àwọn ìpinnu wa, fún àwọn ìpinnu wa sí àtìsí Jésù Kristi. O lè ronú lónìí o, kò tí ì pẹ́ jù, ọ̀la lè pẹ́ jù, a lè pè ọ́ lọ́la. Lórúkọ ti Jésù Kristi, á dára fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, nígbà kan ohun ayé ó ní à ń tọrọ, ṣùgbọ́n nísinsìnyí ìwọ nìkan ni à ń wá. Èyí ni àdúrà wa, kí a fi ọ sí Kristi, ká fi ọ sí Kristi, nítorí orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.